Inú bẹ́ẹ̀tì la wà yìí. Gbogbo òkè ògùn pátápátá gbogbo àwọn oníṣẹ́ bí yẹn wọ́n máa gbé wọn kó ògùn àti bẹ́ẹ̀tì ń bí o àti Ṣakí o àti gbogbo òkè ògùn pátápátá a máa lé àwọn kírímìnà yẹn kúrò pátápátá. Olóko á lè lóko olódò á lè lódò a ti bẹ̀rẹ̀ nìyẹn. Kò sí ìlú tá a ní wọ̀ ẹ fọ́ kára ìbalẹ̀ ṣẹ́ni gbọ́ ẹni fojú sùn fún mi ẹni dààmú lórí àwọn ọmọ ẹ fọ́ kára ìbalẹ̀. Ẹ mọ dúpẹ́ lọ́wọ́ ìjọba bàbá Tinubu, ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá, ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn DSS, ẹ dúpẹ́ lọ́wọ́ sójà, gbogbo náà lọ ṣiṣẹ́, ẹ dúpẹ́ lọ́wọ́ àmọ̀tẹ́kùn, ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn fìgìláńtẹ́, ẹ rí pé àwọn ọlọ́pàá bá tó lẹ́yìn àwọn ROT láti Àbújá, odidi Àbújá náà ti wá, pé gbogbo òkè ògùn bí àfọ̀mọ́ ni, DPO gbópẹ̀ òun ní òsinmi kò sùn. Bẹ́ẹ̀tì la wà yìí nìsín ní ti obìnrin tó wá area commander Bẹ́ẹ̀tì commissioner of police ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mọ́nítọ̀ wa gan tó ń tẹ̀lé wa tó bá yẹ kí ká bá ti fẹ́ ká mọ sọ ẹni tó ti fún ọmọ eléyìí náà lọ́ máa jópin ní gbogbo òkè òpin lélẹ́yìí máa jẹ́ fún ọ ní gbogbo òkè òjì pátápátá àti Bẹ́ẹ̀tì tá a wà yìí ni o àti Ṣakí àti gbogbo ẹ̀ kò ní sínú nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ láyé láṣẹ Ọlọ́run òpin náà ni wọ́n wà yẹn lágbára Ọlọ́run ẹ̀sìn ìlú. Olóyè Sunday Igboho káàbọ̀ sí ààfin bàbá wa kábíyèsí Onígbẹ̀tì of the Ìgbẹ̀tì Kingdom lénìí ọjọ́ 21 oṣù kẹfà ìyá 2026 ní orúkọ Ìgbẹ̀tì lápapọ̀ àti bàbá wa kábíyèsí a dúpẹ́ fún Olóyè Sunday Igboho wọ́n gbà wípé ohun tó bá kan Ìgbẹ̀tì ó kan àwọn tó rọ́mọ bíbí ìlú Ìgbòho ni wọ́n. Ìgbẹ̀tì Ìgbòho kì í sí. Kábíyèsí ọmọ Ìgbẹ̀tì ni ọmọ Ìgbẹ̀tì bàbá bàbá mi yọpá títí dé bíbá àti Sunday bàbá mi. Ó sà. Ìgbà tí báwọn bàbá kan wá lọ pé ọmọ lọ́dẹ ilé wọn bí abẹ́ òkúta. Mo máa ń wà lọ́dọ̀ bàbá bí ọ̀sẹ̀ kan oṣù kan gbà mí ojú máa wà ń bẹ̀. Bàbá wa tán gbèsè tán jẹ́ Onígbẹ̀tì gbà bẹ́ẹ̀ ni mo máa ń wá dọ̀ wọn dáadáa. Mo máa ń wà lọ́dọ̀ bàbá tí mo wá gbà pẹ́ lára. Ìlànà tí bá wà láti mọ̀ láìpẹ́ bá wà gbà kan. Màá bá bàbá ẹ wá ẹgbẹ́ sọ pé kíkà lọ. Èyí tí mo fẹ́ bàbá ni àwọn àgbà àbómu ni wọn lórí wọn fún mi. Èmi àti ọba Mọdákẹ́kẹ́ tó kú Ògúnṣúà àti wá gbọ́ bàbá kábíyèsí àwa ló wá dé ọ̀dọ̀ bàbá mi àgbókè tó wọlé nígbà tó tún ní kan àwa ní bàbá Onígbẹ̀tì ìgbà yẹn àti bàbá yàbá àgbẹ̀wà. Èmi àti bàbá sálà ọmọ ìyá ìjẹ́ náà tó mọ́ wá lọ kábíyèsí nígbà náà. Mo máa ń wá àwọn bàbá mi tó bí mi nìyẹn. Ẹ mọ̀ kọ́ ọmọ Ìgbẹ̀tì náà bọ́ ó tún mọ́ mi pé ẹnu oníkàn láti gbọ́kàn tí ibi ò bá tẹ̀ tí ibi ò bá wọ́
ẹ̀ta bá ń wájú ló ra bá sí fún mi kábíyèsí Ìgbòho Òòṣà jẹ́ ká mọ̀ yí pé ọmọ bíbí ìlú Ìgbẹ́tì lòun ohun tó sì kàn wá ń bì ọkàn òun ni wọ́n sì jáde wá pé kí lọ́nà àbáyọ ẹ̀rí bá ṣe jáde nílé àti bàbá kábíyèsí ni ọ̀nà àbáyọ ti wà Ọlọ́run sì gbọ́nú láìpẹ́ ẹ̀tún bá sí kábíyèsí fún wọn ọgbọ́n ìmọ̀ òye àti àlàáfíà tí wọ́n fi ń darí ìlú yìí Ọlọ́run ní jẹ́ kó jọba Ọlọ́run á jẹ́ ká rí wọn pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo ohun tó dàbí òkè ìṣòro wájú wa pẹ̀lú ògo Ọlọ́run lọ́sàn-án yìí pẹ̀lú àánú àṣẹ àti àyè àṣẹ tá a wà yìí àti ọlátọ́lọ̀ ń gbé fún ọmọ wa ní Ìgbòho Òòṣà Ọlọ́run ti ní kárí ojútùú sóhun fi mẹ́lẹ̀ a wá rí ọmọ wa náà láìpẹ́ láì jìnnà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà láìpẹ́ láì jìnnà wọn yóò fi ẹsẹ̀ ara rẹ̀ rí wọnú ìlú yàrá ṣùgbọ́n ká tó mú ohun gbogbo wá sí ìdánidúró bóyá ká gbólóhùn ṣókí látẹnu ọmọ wa náà. àwọn ọlọ́dẹ Ìgbòho Òòṣà o ẹ bá dá aláàánú kúlà pé àbára àti ọmọ orí àbí àbára níbi ọ̀sẹ̀ àdúgbò ní yẹmúyẹmú nígbà ẹ mọ̀ kúkú ẹ gbọ́dọ̀ sá ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ bá kú lẹ́yìn ó sì gbọ́ o àtẹ̀tẹ̀ káàbí àjẹrẹ àlùkò lẹ́nìkẹ́ owó jẹ́ òògùn jẹ́ àlùkò ní bàbá yà ó ní ti ṣe ní ti ṣe àwọn ìyá ayé wà lẹ́yìn rẹ̀ àwọn ọ̀rẹ́ méje lòkun méje nìre òkú alára ní kájá òkú alájẹ àti mọ́mújẹ òkú onígbàjámọ̀ níjẹ lórí òkú ọgbẹ́ wa ìlú mọ̀lẹ́ àtúndà wá sí Òòṣà. ẹ bá ṣe kábíyèsí ń bọ̀. ẹ pẹ̀ fún wa Ọlọ́run nípa lóde Ọlọ́run nípa lóde Ọlọ́run nípa òkè ògùn jẹ́ lápapọ̀ Ọlọ́run nípa Nàìjíríà jẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run jẹ́ mi ogun Ọlọ́run jẹ́ kárí ọpẹ́ ìlú Nàìjíríà oníbàjẹ́ lọ gbogbo òpínlẹ̀ yóò níbàjẹ́ àwa ọ̀dọ́ àwa lábẹ́ bàbá wa Onígbẹ̀tì Ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ tó máa fẹ́ pẹ́ láyé á ní Ọlọ́run jẹ́ àrí bàbá mi pẹ́ àwọn òní àdúrà bá ní sí fúnra bàbá yìí á ní bàbá Ọlọ́run jẹ́ àrí mi pẹ́ kò sí kẹta tá a lè sọ jù bẹ́ẹ̀ lọ nínú oríire pẹ́ yẹn àwa nílẹ̀ gbọ́dọ̀ wà lóyà torí pé Ọlọ́run ni mo fi yẹn jọba àwọn èèyàn bẹ tó pé agbára Ọlọ́run nìkan ló ká agbára èèyàn ká ògùn jẹ́ ọ̀ká kò sí nǹkan kan tó ká jọ Ọlọ́run lọ torí gbogbo nǹkan tá a ní láyé Ọlọ́run ló ní àti ògùn ní o àti gbá ní o àti gbogbo tá a dé mọ́ra yìí Ọlọ́run ló ní òun ní ọ̀sọ̀ pé kó rí bẹ́ẹ̀ fún wa wọ́n bí èmi sínú ìbílẹ̀ ni ẹ gbọ́ bàbá tí mo ń dákọ̀ yẹn sì ẹ̀ mọ̀ pé wọ́n kó wọ́n bí nǹkan mi àwọn tó bí mi nìyẹn Christian ni mi ṣùgbọ́n mi wọ́n bí mi sínú ẹ̀bọ níjẹ̀bọ lẹ́nu mi ò fi bọ́ ni ní pé èmi ọmọ sóògùn ń sóògùn lẹ́rẹ́ ní kí sóògùn èmi ó sóògùn wọ́n bí mi sínú ẹ̀ ní ilẹ̀ ìpínlẹ̀ sọ Ọlọ́run ní fi wálẹ̀ láéláé àwa ọ̀dọ́ ní ká ṣera wa lọ́kàn kádẹ̀mọ́ fàyè gba àlejò kan gba property wa gbogbo ìdáhùn Fúlàní ṣe tó ń gbé wa lọ́kùn gbé wa ń gbòòrò gbé wa ń gbẹ́tì gbé wa ń kìsì gbé wa káàkiri wọn lágbára ẹ̀ àwa àkàtàjọ́mọ̀ ọdún làfàyè rẹ̀ gbà wọn àwọn bàbá kábíyèsí bàbá wọn ní tí iná ọba láwo onígbòkúrò láìláì tí ìbá yìí pé ẹnìkan bá jẹ́ alátọ̀nà kankan kéèyàn náà wọnú lórúkọ sọ pé àbà kò ní í sì bọ̀ àwa kan àwọn ọmọ ìlú kan náà ń bẹ lábẹ́ dẹ́yìn mọ̀tò fẹ́kẹ́ ká wà fẹ́rí kí a kù ẹbí ká mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ bá ló láwọn tí ò bá fún yín ẹjẹ́ ká wọ́n wà láyé ara ẹ̀ àwọn ẹ̀rọ wà láyé ara wa tó ká wá pláàni pé kí àwọn àlejò mọ wọnú ìlú fún àwọn jí wa gbé wọn mọ gbogbo wa jẹ wọn bá dúkìá wa jẹ ẹjẹ́ ká stop ẹ̀ àmọye property la nínú igbó yẹn ta lè ṣe fúnra wa tí ọ̀rẹ́ kọjá pé Fúlàní ní bẹ́ẹ̀ so pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Ọlọ́run àti ti bàbá Bọ́lá Ahmed Tinubu àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn kábíyèsí wa gbogbo òkùnkùn pátá gbogbo àwọn Fúlàní ẹ̀ lálejò nìkẹ́ ọ̀tá àwọn Fúlàní tó máa ń gbé lálàáfíà tí wọ́n dá wá láàmú tó ń ṣiṣẹ́ wọn kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ṣùgbọ́n gbogbo àwọn tó láwọn òṣìṣẹ́ dáradára mọ́ àwọn òṣòwò mọ́
bandits làwọn fẹ́ mọ̀ sí táwọn ọmọ ojú wa gbé wọn mọ̀ fi wá gbowó ni wọn ò ní kù kan lù. Bọ́n bá wọnú olè àmú wọn. Bọ́n bá kò sí tó lè wọ̀ táà ní mú wọn. Èyí tàbá rẹ̀ ti mú àtàkù ẹ̀. Torí wọn àwọn tó ń mú náà tó bá mú yàwó yàwó wọn kọ báṣubáṣu. Wọ́n tún gbowó tó pa wọn. Lórí ilẹ̀ bàbá wa ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ kí gbogbo àwọn ọ̀dọ́ ká fọwọ́ sọ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá DSS ẹ jẹ́ ká fọwọ́ sọ ká bá kiri nǹkan tí ò yé wa ẹ jẹ́ sọ fún wọn àwọn fìjìláńtẹ́ ẹ̀ ń tíra àwọn ẹgbẹ́ bá ṣe ń ṣe pẹ̀lú wọn ó gbogbo àti mo wà lẹ́ksà mo gbọ́ àràtí bàbá ń dá pé ọmọ mi nìgbò ọmọ mi Sunday ọmọ mi òbí òkúlẹ̀ ẹ̀tì ẹ̀wí àìsàn tó bẹ́ẹ̀ ṣe báyìí àwọn ọmọ tó jẹ́ tèmi tó máa ń sọ fún mi wọ́n tàn bá fẹ́ lọ ṣe nǹkan kan ní káwọn ṣe nǹkan lórí ọ̀gá bàbá kó mọ́tò lẹ̀ ọmọ mi ní ẹgbẹ́ ẹ̀ lọ gba mọ́tò ìgbà tí wọ́n ní wọ́n fẹ́ ṣe rálì ní Kòtónú bàbá gba mọ́tò fún wọn ni àwọn ọmọ ẹ̀ wá bá mi lọ kírísì wọ́n ní bàbá ọba àgbẹ̀tì lọ sanwó mọ́tò àwọn nígbà tí wọ́n ní kọ́ dáwó fún wọn wọ́n ní náà wọ́n ní kábíyèsí fún àwọn olówó mọ́tò pé káwọn wà láfíà tí mo wà láfíà bàbá bá ń fẹ́ nìyẹn kírímínà kan bá ń wá ẹsẹ̀kẹsẹ̀ bàbá ti fọ̀nà àwa ẹsẹ̀ báyìí àgbọ́dọ̀ mú àwọn bàdàgà tí ò fẹ́ wàhálà fáwọn tó jọba lé lórí nìyẹn bí bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ṣe fẹ́ wàhálà fáwa tó jẹ pẹ́ kò fẹ́ wàhálà fún wa o kò fẹ́ wàhálà fún wa o bàbá Tinubu yàn fẹ́ wàhálà Ọlọ́run nínú mi o gbogbo gbèsè tá à ń gbé ní mọ́nítọ̀ wa pé òun ò fẹ́ kírímínà kankan nù rìsáàf pápá jùlọ ọmọ jẹ́ àwọn tó ń jẹ òun fẹ́ wàhálà báyẹn tábà wà láwọn tó bá fira wọn lẹ̀ tó bá láwọn lè fèsì wọn ẹ jẹ́ ká sọ fọ́ọ̀tù wọn kó fèsì wọn ẹni ẹ̀rú bá ń bà kó súnkò mẹ́ àwọn tí wọ́n ń ṣe wàhálà ìwé ìpín ṣe kírímínà oníṣẹ́ bọ́dà ìyẹn bí tiwa ni wọ́n tẹ̀lé mú wa wọ́n bá ti mú gbóté mú kú mọ́ àwọn kan lọ pọ̀ àwọn kéékèèké àwọn yẹn àwọn fíṣà ilé sọ wọ́n jọ wọn 17 years 16 years ọlọ́run bá àmọ́ ẹ wo DPO gbogbo ẹ̀ lélẹ́yìí kó sùn DPO gbogbo ẹ̀ nìyẹn DPO ipò ó tiẹ̀ òun ò ṣe kankan gbogbo ẹ̀ lélẹ́yìí ipò yẹn òun tún tẹ̀lé fún àlè DPO gbogbo ẹ̀ kò sùn rárá mo sọ fún CP wọn òun ò lọ sùn ó pàṣẹ ń gbọ́nú gbó lòun náà tẹ̀lé wa pẹ̀lú àwọn ará ti àwọn ará àwọn òtí ẹ̀ ẹni wíyẹ̀ àjọ wọ̀ kalẹ̀ sísà mi ni ẹ̀rí àkọ́mọ̀dá yẹn ọkùnrin bí ọkùnrin ni sísà mi ni mo mọ̀ ìmọ̀ kó lórí àkọ́mọ̀dá mi ni ọ̀rọ̀ yìí gan tí bá ń bẹ́ẹ̀ lé mo jẹ́rìí pé gbogbo ìta báwọn yìí ní kàmọ̀ tó bẹ̀ ní ìṣẹ́ tó máa ń sá sọ ọlọ́run dídé kí lọ bàjẹ́ gẹ́gẹ́ bí bàbá ṣe sọ ìgbésẹ̀ ti ń lọ gbogbo àwọn tó kù tá àti ìrìnnú gbó àrìwọ̀n láìpẹ́ fúnra wọn lọ́wọ́ àjù wọn lẹ̀ àwọn bàbá wa ní fúnra ara àlà yóò fòpọ̀ lẹ́nà ẹ jẹ́ ká jọmọ púpọ̀ ọlọ́run jọba àjẹ́ bó dúpẹ́. òkúta mẹ́ta àgbo ọ̀gá ń ṣe mí bẹ̀rẹ̀ ọ̀gá ni mo rọra ọ̀gá ni ìgbà tó hàn mọ̀nà kí ló wá gbò ọmọ rẹ sí ojú òní tì ọ́ òní ṣáájú àwọn bàbá rẹ lọ. Kí atọ́mú gbogbo wá sí ìdánidúró a fẹ́ gbọ́ ọ̀rọ̀ sókè ẹ jẹ́ kí gbogbo wa farabalẹ̀ fún bàbá kábíyèsí ẹ jẹ́ àfi kábíyèsí fún bàbá. Bàbá wọn bá wa sọ̀rọ̀ nítorí pé a tún tẹ̀síwájú kábíyèsí náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo fi eléyìí ké olóyè Sunday Igboho dáadáa ní Ọlọ́run àdìgẹ́ ìṣàṣeyọrí tí ẹ dáwọ́lé inú ọkùnrin wá láìpẹ́ láì dènà àgbọ̀rọ̀ yẹn ayọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa kọ́wọ́ rí gbogbo ẹ̀yin agbófinró ní ọlọ́pàá ní látọ̀rí dípò ògbó níbi ògbó yẹn wọn. adúpẹ́ pọ̀ lọ́wọ́ ní ẹ̀ṣẹ̀ kan àfúnṣẹ́ ìlú gbẹ́tì òní bàjẹ́ òkè òkú lápapọ̀ òní bàjẹ́ Ọ̀yọ́ sì ti ní dàrú orílẹ̀ Nàìjíríà òní bàjẹ́ a tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ wa President Bọ́lá Ahmed Tinubu àfilẹ̀ ìyàfin kí gómìnà wa náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí ọmọ Mákindé nítorí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà lèdè ó ti di pé kí olójú kó lajú ẹ̀ sílẹ̀ kẹ́lẹ́rúbẹ̀ gidi tó wo ológun olóyè sẹ́ni láti wá sílé pé ìlú mi kò gbọ́dọ̀ bàjẹ́ ládùúgbò mi kẹsẹ̀ pẹ́tì nìkan ni wọ́n lọ lọ́ba kó ń gbẹ́tì gbogbo òṣèlú wọn lọ sákìláì ṣèkẹtẹ́rì láti wá ojútùú sí ọ̀rọ̀ ètò ààbò agbègbè wa kò sì nígbàgbọ́ pé Ọlọ́run á fún wọn ṣe. Wọ́n wá kù sí
ọwọ́ ẹ̀yin ọmọ wa láti bá wọn fọwọ́sowọ́pọ̀ aṣáájú gbogbo ẹ̀yin akẹ́rẹ́dàtọ̀ gbogbo ẹ̀yin akẹ́dẹ́ ní o àmọ̀tẹ́kùn ní o fìjìláńtì ní o ẹ bá wọn fọwọ́sowọ́pọ̀ láti lè ṣe àṣeyọrí iṣẹ́ yìí àwọn wá lóòótọ́ láti wá ṣiṣẹ́ láti wá kún wa lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin lẹ mọ̀ àti bú àti ró gbogbo agbègbè wa ẹ̀yin lẹ mọ̀ bí tí àwọn èèyàn burúkú yìí máa hàì tí mo sì nígbàgbọ́ pé ẹ ṣe bẹ́ẹ̀ láti jẹ́ kí Ọlọ́run fún alẹ́ lè ti láti yọrí náà ọmọ wa tí wọ́n gbé náà á darí bọ̀ aláyọ̀ láìpẹ́ láì jìnnà àbá aláyọ̀ àbúfojú sunkún ẹ̀ àbúrò burú. Sunday Igboho kì í ṣe local champion mọ́ o tá a bá sì ń sọ̀rọ̀ nípa wípé ẹni tí ìjọba Nàìjíríà tí wọ́n lù lóǹtẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ti wọnú igbó wọ́n ti dé Niger kódà Igbó Oríire ni wọ́n gbà dé Niger State kódà ó tún obìnrin kan tí wọ́n ti gbé láti bí oṣù 11 àti ọmọ rẹ̀ lẹ̀ ó gbà wọ́n lọ́wọ́ àwọn bandits wọ́n sì dojú ìjà kọra wọn ní Niger State kẹ́ ẹ lè mọ̀ pé bí nìkan kọ́ ó lé wọn rán wọn lọ wájú ni ọ̀rọ̀ Sunday Igboho ó dàbí ilé tí ń jó bọ́ bá ti jóde stéèjì ibì kan ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní panápaná ọmọ ṣèf ọ̀rọ̀ eléyìí ti kọjá bẹ́ẹ̀ kí ló wá mú mi gbé fọ́tò Ìbà Gani Adams onítọkùnrin kan tí ò ní láárí báyìí ọkùnrin kan bóra jẹ̀bi tó nígò lójú báyìí tó lè lórí láyà tó lè mọ lanu gbàgà bíi pàkúté Ọlọ́run kó sì mọ bú mi ọ̀dà akọ mi lórí ètò ẹ̀ ẹ̀ṣẹ̀ kí ni mo ṣẹ̀ èmi kì í ṣe blogger mi ò sì ẹ̀fà fi Gani Adams mi ò fi wé Sunday Igboho rí gbogbo wa la mọ̀ pé oyè tí ń bẹ lórí Ìbà Gani Adams kì í ṣòye kéke Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́jọ́ orí Gani Adams ju Sunday Igboho lọ nípa jàǹjàǹgbára Gani Adams ti bẹ̀rẹ̀ tipẹ́ mi ò fi wọ́n wéra wọn rí mi ò sì kọ̀m̀píà wọn síra wọn rí ìtọ́jà ń gbé fọ́tò Ìbà Gani Adams sórí àwòrán mi ni pé ọkùnrin yẹn fẹ́ gbé mi kọlu Ìbà Gani Adams kò sì mọ ibi tẹ̀mí àti Gani Adams tá a ti mọ́ra ṣùgbọ́n mi ò ní í ṣe bẹ́ẹ̀ bínú bá bí abiyamọ tí abiyamọ bá gbé ọmọ rẹ̀ sínú èrùn bínú abiyamọ bá rọ̀ inú èrùn tó ti wọlé sétí símú ò ní rọ̀ mo fẹ́ tí ara mi gbọ́ ní nǹkan bí oṣù 6 bóṣù 7 sẹ́yìn tí Ìbà Gani Adams jáde tí ń pèjọba tí ń pe gọ́fúnà tí ń pe gbá tí ń pàwo tó sì ń kìlọ̀ fún wọn wípé àwọn báńdíìtì àwọn agbésùnmọ̀mí wọ́n ti gba gbogbo ilẹ̀ Yorùbá tó kódà ó sọ pé wọ́n dé òkè o Olódùmarè ọgbọ́n o mi ò fi pọ́n Ìbà Gani Adams lé ó ní fact and information lọ́wọ́ highly intelligent ìtọ́kù fún Ìbà ni láti rí àwọn èèyàn gidi tí wọ́n wà pẹ̀lú wọn irú ọkùnrin hágàgà tó fìgò ojú tó bóra jẹ̀bi tí ń kó ka ẹsẹ̀ pẹ́pẹ́yẹ sọ́wọ́ yẹn irú rẹ̀ kò yẹ wọ́n máa rí wọn pẹ̀lú Ìbà Gani Adams ọ̀mọ̀wé ní Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀mọ̀wé ni abẹ́ẹ̀kan ń fojú Ààrẹ Ọ̀nà Kakanfò lásán wò ó lè wa bàálù ẹ̀kọ́ nípa aviation káwa bàálù òfurufú ẹ̀kọ́ ìjìnlẹ̀ nípa Gani Adams kọ́ ó sì lè wa bàálù tí èèyàn bá wá nímọ̀ débẹ̀ yẹn ó dẹ̀ mature kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀ níbo lẹ ti ara àwọn gàgà yìí tí wọ́n ń pa wọ́n sojú yìí àwọn míì ń sọ̀rọ̀ dáadáa o nínú àwọn ọmọ Oòduà tí wọ́n jáde tí wọ́n ń sọ̀rọ̀ kò sí ní tó burú nínú kéèyàn olóyà sẹ́ni tó bá jẹ́ aṣíwájú èèyàn 100% loyalty la máa ń gbọ́ àìgbọ́ 99 èmi ò bú ẹni tó bá lóyà sí lídà ẹ̀ ṣùgbọ́n tèmi tó mú mọ́ ṣe jẹ́ kí ni tèmi níbo ló ti gbọ́ tí mo kàn Gani Adams lábùkù níbo ló ti gbọ́ tí mo fòun àti Sunday Igboho wéra wọn Sunday Igboho ọ̀tọ̀ Gani Adams Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀tọ̀ Oòduà ọ̀tọ̀ ìrú ẹkùn ọ̀tọ̀ kí wàá ní tèmi tó mú mọ́ ó sì lórí láyà ó sì dákọ̀ mi bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ ń hó kusukusu bí ọṣẹ nínú fídíò títí ń sọ̀rọ̀ ẹ kìlọ̀ fún dáadáa èmi kì í sọmọ kékeré o nínú ọ̀rọ̀ rádáadáa tó sọ ni pé alàgbà Kọ́lá Olóòtú oníjẹkújẹ nìyí ìran bàbá ńlá ẹnìkan ò lè fọwọ́ sọ̀yà pé màá tọrọ owó ńlé ìwọ̀n rí níjọ́ mo ti mọ bá Gani Adams mi tọrọ owó lọ́wọ́ rẹ̀ rí n ò sì béèrè nǹkan kan ìrànlọ́wọ́ kankan lọ́wọ́ ẹnìkan rí àfọlọ́hún àkínní yá aṣọ mi dò ń jẹkújẹ ṣé mo kọ proposal pé ẹ wá fún un lówó ni nígbà gba Gani Adams tí wọ́n gbọ́ tí wọ́n sọ̀rọ̀ lórí rédíò wọ́n pè mí wọ́n mọ nọ́mbà mi wà lọ́wọ́ wọn direct number mi wà lọ́wọ́ ọba nígbà wọ́n fẹ́ ṣèkéde tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀
bí wọ́n bá rántí tí wọ́n pè mí ń jọ́ náà àwọn ọ̀dọ́ aṣọ Sunday a máa pè mí lóru a máa pè mí láàárọ̀ a máa pè mí lálẹ́ sẹ́ńtì ọ̀wá pè mí èmi yọjú sọ̀rọ̀ tí wọn ò bá pè mí sí tí ọ̀rọ̀ yẹn wá tà nígbà tí wọn ò gbé lọ channel tó yẹ kí àwọn èèyàn ti gbọ́ ẹ fẹ́ sọ̀rọ̀ fún grassroots ẹ ń lọ bá àwọn corporate body àwọn alákọ̀wé àwọn agency ẹ̀ ń gbé lọ́dọ̀ wọn. ṣé bí ọmọ náà là ń rán sí náà ẹni tó bá jẹ́ grassroots là ń rán sí grassroots. irú wa lẹ́kẹ̀ẹ́ sí pé ẹ rí nǹkan báyìí èmi gbọ́ ń jọ náà mo fọba tó ní mí búra. ìsọ nǹkan kan ni mo fọ́ lẹ́rán ni nítorí pé ọ̀rọ̀ tí wọn ò bá pè mí sí mi èyí dá sí. ọkùnrin abúrajẹ̀bí yẹn ẹ kìlọ̀ fún dáadáa o gbogbo ẹ̀yin Oòduà. kò íméèjì ẹ̀ ọ̀dà fún Gani Adams. kò dáa láti máa represent íméèjì Oòduà. tó o bá rí Gani Adams tó o bá pàdé ẹ̀ níbi ní àárín bóyá orí níbìkan orí rẹ̀ ó wù inú rẹ̀ ó dùn pọ̀ ọ̀rọ̀ ọmọ Yorùbá àtàtà. àwọn tí ń gáàdì Gani Adams bíi DSS ni wọ́n súùtù ni wọ́n máa ń wọ̀. gbọ́lẹ̀ tí a rí olóòka kú sanrin tí wọ́n ń hó lẹ́nu kusukusu bí ọ̀sẹ̀. olúgbòǹtì ọ̀jẹ̀ èèyàn gbọ́dọ̀ fọ́ọ̀kàn ọ̀ọ́tàdínmọ́yìn sọ̀hún kẹ̀kẹ̀kẹ̀ ẹnu mi àgòyà wà ń gbáwọn èèyàn ṣépè. ó mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn pátápátá bí ìgbà tó ń create sympathy fún ẹ̀yin Sunday Igboho ni àwọn tí ò nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀ lẹ́nu ìgbà tẹ́ ń gbé ṣépè tẹ́ ń ṣe gbogbo bó ṣe ń ṣeun ọ wà lára àwọn tó jẹ́ kí attention àwọn èèyàn kan pay attention sí Sunday ló tún lọ mú yàn wá láti Niger State tó tú àwọn èèyàn lẹ̀ wọ́n bá sì rú ọ lójú lọ General Hospital ń Gbòho ọ̀rẹ́ ìyá tí wọ́n gbà á lẹ̀ ìyá táwọn ti gbé látòṣù mọ́kànlá àtọmọ ẹ̀ eléyìí kọjá fíìmù inú gbé eléyìí kọjá kọ́ńtẹ́ǹtì ibà Gani Adams mọ̀ mí mọ́ bá Gani Adams mi ò sì ní kọlù láéláé toróyè tó gbèrú oyè ńlá ni torí mọ́gàjí ìlú ni mí ibà Gani Adams tún súnmọ́ àwọn onítùjú mi dáadáa níbàdàn lára wọn ní Ìgè Akeem Obi mi ò ní torí eléyìí kọlù bá Gani Adams bí ìró gbogbo ẹ̀ máa ń ro níbi tẹ́mi àti bá Gani Adams tá a ti jọ jókòó kan ẹ̀ o ò lè débẹ̀ tó fi kú ọkùnrin tó ń sọ̀rọ̀ yẹn tí ń bú mi yẹn kò lè débẹ̀ tí ó fi kú tí ó fi jáde láyé kò lè débẹ̀ níbo ni wọ́n wà níjọ́ náà tẹ́mi àti Gani Adams àti ọba aládé mẹ́rìndínlógún ilẹ̀ Yorùbá tá a jọ jókòó ń bẹ̀ níbo lọ wà ọkùnrin náà bàjẹ́ o mi ò ní kọlù Gani Adams nítorí wípé àṣẹ òòṣà ń bẹ lára rẹ̀ èéṣe tó jẹ́ orí bẹ́ẹ̀ nǹkan mẹ́ta ni ò ní jẹ́ ń kọlù Gani Adams mi ò ní kọlù Gani Adams nítorí oyè tó gbé lórí Ààrẹ Ọ̀nà Kakanfò torí pé mi náà fẹ́ jolúbàdàn mo sì fẹ́ jọba láyé mi ò sì ní fojú ọlá gbolẹ̀ mo sì mọ wàhálà téèyàn máa ṣe kó tó mú òkè gùn èmi ò fẹ́ kẹ́ńtọ́ bá gòkè ọjà bọ́ èyí tó tún dàbí rẹ̀ òsàlá ọ̀sẹ̀ ẹ̀mọ̀ bó ò ní jẹ́ nkọlù bàbá arúgbó ọmọ wa gbà ò ní jẹ́ nkọlù Gani Adams ìyá mi ò ní jẹ́ nkọlù Ajíbọ́lá Ẹ̀dàn tó fún ò ní jẹ́ nkọlù àjọ jẹ lórí eréwé àjọ rìn lórí mọ̀ àjọ daṣọ olówó ìwèrè bora ọmọ èké lọkùnrin tí ń sọ̀rọ̀ ọ̀hún àgbà ọ̀kọ́gbọ́n gbogbo ń tẹ̀yìn fi dáyà ajáàyàn láyé lọ́lọ́run ti ní kí n jù lọ kí n tó jẹ oyè mọ́gàjì nígbà mo tún wá jẹ mọ́gàjì tá a 40 ọdún lé méjì ní tí mo ti ń sọ̀rọ̀ lórí rédíò mi ọ̀bá máa jẹ kò ní ti kú jù irú mi lè yàn máa fi òkà ẹsẹ̀ pẹ́pẹ́yẹ dẹ́rù bà yàn máa pé kínní kankan aṣọ funfun ní Gani Adams wọ̀ ẹ má da epo sí o bí ẹ ṣe ń dráàgì Gani Adams ọ̀ ń bà mí lọ́kàn jẹ́ inú mi ò sì dùn torí pé mo mọ tí wọ́n á pè ní ọmọ tí wọ́n pè lórí àwọn ọmọ tó wà lórí kíní fóònù tá à ń gbé lọ́wọ́ àwọn ọmọ jẹ́nsí àwọn ọ̀dà nǹkan kan mọ́ o èmi ò sì sí Nàìjíríà nu wọn yọkàn mọ́ fáyà lọ́ntì ẹni ẹ̀yin tẹ́ ẹ jó Oòduà ẹ̀yin tẹ́ ẹ ní làákàyè ẹ̀yin tẹ́ ẹ lọ́gbọ́n tẹ́ ẹ ní làákàyè nú Oòduà ẹ kìlọ̀ fọkùnrin wo ẹ sì yọ kúrò níbi tí ó ti mọ̀ pé òun ń sojú Gani Adams ti Sunday tó ń bú ẹ̀yin náà ẹ ṣe tiyín inú gbọ́pọ̀ ńlẹ̀ bóun ṣe wọnú igbó tí ń lọ Niger ẹ̀yin náà korí bọgbẹ́ ẹ̀ mọ́ ló Èkìtì ẹ mọ́ gbanú igbó látòrí rẹ̀ ẹ gbàbẹ̀ ẹ mọ́ gbàbẹ̀ ló Èkìtì igbó ń bẹ l'Ákúrẹ́ igbó ń bẹ l'Èkìtì igbó ń bẹ lọ́wọ̀ ẹ mọ́ lọ ọbẹ̀ kóbì ó réjò kọkùnrin yan pa àníkẹ́jọ ọmọ ti lọ ebi gbogbo wa lẹ̀ ń protect Sunday Igboho mo fi ọba tó ní ẹ̀mí mi búra bí àṣà rẹ̀ wàláì tàláì mo fi Ifá olókun àjàgùnmọ̀lẹ̀ mo fi búra ẹlẹ́rìí ìpín mo fi Ògún búra lákàáyé ọ̀sìn mọ̀lẹ̀ èmi èé béèrè owó lọ́wọ́ èèyàn o gbàrà tí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì Sunday Igboho bí n bá jẹ́ nọmba 1 n lè tó nọmba 3 àbí nọmba 4 èèyàn tó pè kó tó pè mí
lálẹ́ ẹjọ́ tó pè mí pé bọ̀dá mi àdúrà yín ti gbà o mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o wọ́n ti sí mi ilẹ̀ o tá à ń gbàdúrà sí látijọ́ yìí ọlọ́run ti ní ó rí bẹ́ẹ̀ o ọ̀yá ẹ send account details sí mo fi ọlọ́run ọba tó ní mí tí ó níjọ́ tí ó kèmí nìkan nù sàárè mo fi búra Sunday náà ń gbọ́ báyìí èmi ò fàkáǹtì ránṣẹ́ sí dòní ọlọ́run mo sì jọ mọ̀ pé mi ò ṣiṣẹ́ owó fún un kódà ó tún fi ṣe mẹ́sẹ́ẹ̀jì àgbá tí ò lómi inú ní máa ró worowóró ibi tí mo bá ṣẹ́dé 42 years tí ọ̀bá sówó lọ́wọ́ mi ó yẹ kí n pa sí ọ̀hún tí kí n lọ rèé máa wá nǹkan míì sí gbogbo téèyàn fi sọ pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbèhùn lọ́lọ́run ti kó sí lọ́dọ̀ bóòrè sí òfin gbá mọ́ èyí tó ti fi òní lè parun ẹ má ta ẹrẹ̀ sí white tí Gani Adams wọ̀ ẹ wo àwọn ọmọ tí wọn ò bí ẹlòmíì dá kó súnmọ́ bèbè ibi tí àrólé kẹwàá Gani Adams wà ẹ wò bí wọn ṣe ń dráàgì bàbá ń bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò lámọ̀ pé èmi èé torí owó fẹ́ràn èèyàn mi èé torí owó tẹ̀lé èèyàn kọkùnrin olóòka kúsẹrin tó kò ka pẹ́pẹ́yẹ sọ́wọ́ ọ̀hún kọ́ lọ bí Gani Adams léèrè pé mo ti ṣe ṣóò fún lọ́fẹ̀ẹ́ tó pè mí ó tún rán ìgè sí mi tó wá dúpẹ́ lọ́wọ́ mi pé òun rọ́wọ́ mi o mo ṣeun o níbo ni wọ́n wà níjọ́ náà ẹ jẹ́ kí n máa ṣàlàyé wípé bí Sunday ṣe ń gbìyànjú yìí ẹ jẹ́ ká encourage ẹ̀ kárírù Sunday 6 8 kárírù bá Gani Adams 2 3 4 káwọn náà ó dìde ń bọ̀ lónìí ń bọ̀ lọ́la ọkọ̀ọ̀kọ̀ dáwọ́ dúró ná lẹ́yìn pé ká máa retí àwọn tí a kó lọ gidigidi wọ́n dé o wọ́n ń bọ̀ wọ́n dé o wọ́n tún ti dé o ẹ ti sùkú o wọ́n kíní kankan o bíi kí wọ́n máa lọ kọ́ mọ́ sùkú lọ́sàn-án tí gbogbo táà ń rí gbogbo ẹ̀ lórí Facebook gbogbo ẹ̀ lọ́lọ́run ti ní kí ó kú òun bẹ̀. níjọ́ tí wọ́n ní kí àwọn èèyàn máa wá sọ ọ̀pá epo wọn ò pé Sunday ńjọ́ náà ńgbà tí ò kàn àsìkò tí Sunday tá a wà yìí ọba jọba jẹ ọba wọn mú àwọn ìjọba òkè lọ́fàá lé IG lọ́wọ́ èyí tí Sunday sì ń kórìn tó ọba rí ọ mọ̀ pé ọkọjá àrùn ẹkùn nìkan ọdọ ajá kí n sọ láńgbèjì tó gbọ́ torí mo mọ̀ pé ọkùnrin tó bú mi yẹn yóò láìkè egbòogi yóò láìkè àjò ó gbọ́ bí babaláwo mi ṣe ń fẹnu re kífa bútẹlú ọdẹ mi ò pé wúkúdẹ fún ọdẹ mi ò pẹ ọ̀nà tààrà tí mo rìn tí mo báwọn àgbàlagbà pàdé wọ́n ní dákun jọ̀ọ́jàre kí n fáwọn láṣàmú wọ́n jẹ́ ń gbàbẹ̀ lọ tó kéré tí n bá ń ọ̀fẹ́ lọ́nú ẹ̀ kò yí ọkùnrin tí ń sọ̀rọ̀ tí ń ṣépè ilé Sunday tí ń sọ̀rọ̀ sí mi tó bá yé dáadáa kò ní í ṣe bẹ́ẹ̀ tó bá di lọ́la torí ilẹ̀ ṣú lálẹ́ yìí wọn kì í dá ifá àrò ẹkùn wọn èyí kì í lálẹ́ wá babaláwo kan tó jíire tó ọmọ pọ̀ gbọ́fà lọ dáadáa wá lọ bá pé ifá wo ni wọ́n ń pè ní ìrù ẹkùn pé kó kí ẹsẹ̀ méjì fún ọ ní tí wọ́n ń pè ní ìrù ẹkùn tó bá kí ẹsẹ̀ méjì fún ọ gbogbo tó ń ṣe wọn ò ní ṣe ibẹ̀ ló ti máa fẹnu rẹ gbolẹ̀ báyìí tó mọ̀ pé tó fún un ọ mọ̀ pé Fákànní jẹ́rù ẹkùn tí wọ́n bá dá fún yàn kò gbọ́dọ̀ mọ́rù bọ́njọ́ náà bọ́ bá lòun ọgbà màálù bọ́ bá lòun ọgbà ẹ̀ ńlá wọn ó fún ẹni mo fi ní ọjẹ́lẹ̀ ó mọ́ o tó bá di pé ilẹ̀ bá mọ́ kó o sì wówó kó o ti wówó ní àkáǹtì rẹ̀ wọ́n tó kì í sí ọ ní a bá ti kì í sí ọ létí ọmọ rúbọ rẹ o bọ́ bá lòun ọgbẹ ńlá òun ọgbọ ńlá òun ọgbà kínní kan ọ̀rá o ìrù ẹkùn kì í ṣe fá kékeré ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ má fi Gani Adams ẹ má fi wé Sunday wọn ò jọra wọn bí Gani Adams ọba mọ̀ ọ́n tí gbìn ọba mọ̀ ọ́n jẹ yóò ti kú sí jù látàyè Ọbásanjọ́ wọn ò sínú ṣàwáhùn wọn sínú ẹgbẹ́ ṣùgbọ́n gbà lásọ ìgbàlẹ̀wù ìgbàlódéré kókò ńlẹ̀ Ìlọrin àwọn ànábì tẹ́ gbọ́ tá a máa kànú Kùránì àti Bíbélì yẹn àwọn ànábì yẹn wọ́n dé níjọ́ tí Jòhánù Baptist onírìbọmi tí ń rèèní tí ò sí mọ́lẹ̀ oṣù rẹ̀ kò sí wòlíì rẹ̀ níjọ́ tí Jésù dé ó tẹríba fún ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò olóyè lẹ́kọ̀ọ́ mi.
ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye lẹ́kàn o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹtẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ ká jọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.